ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ lẹ́nu amòfin yìí o kódà láti ìgbà tí mo ti máa ń gbọ́rọ̀ lẹ́nu àwọn amòfin lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tún ṣe ní kàyéfì o eléyìí ó jọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ tó ní làákàyè nínú sẹ́nítọ̀ tẹ́ ń wò yìí ọ̀kan gbòógì láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́nítọ̀ pàápàá jùlọ nílẹ̀ yorùbá ni bàbá yìí jẹ́ bàbá wo ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ àti pé àwọn constituency wo gangan ní alàgbà yìí ní mójútó ẹ̀ẹ́dàkọ̀ọ́dàbọ̀ ẹ̀ súnmọ́ bí o ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tí wọ́n fetí gbéyàwó ọ̀rọ̀ tẹ bá gbà wọn ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu bàbá yìí lágbára ọlọ́ọ̀bá ẹ̀dùnmàrè bàbá sàlámù bí nǹkan náà porúkọ bàbá yìí làákàyè yìí ò ní jọba o lágbára ọlọ́ọ̀bá ẹ̀dùnmàrè ẹ máa bá ń comment kẹ máa like kẹsì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára bàbá yìí Sojuabenko ni ó kọ́kọ́ pòwe kan ó ní pé nínú ìlú pé tí kìnìún bá jáde tó bá pọn ọmọ tálíkà tó pọn ọmọ aláìléèyàn aláìlẹ́bí aláìlára ó ní pé gbogbo ìlú ó parọ́rọ́ ni pé wọn ò ní wí nǹkan kan àmọ́ ọjọ́ tí kìnìún yẹn tó bá lọ pa ọmọ kábíyèsí ó ní òkú ó sùn o pókùn ó sùn lọ rẹ́ẹ̀rẹ́ kí ni nǹkan tí bàbá yìí ń gbìyànjú láti sọ ó ń sọ̀rọ̀ nípa àkọlù táwọn agbésùmọ̀mí àwọn afẹ̀mí ẹni ṣòfò àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni àkọlù tí wọ́n ṣe ẹlẹ́gbẹ́ Ògbómọ̀ṣọ́ ń bí nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé gbogbo bí wá parọ́rọ́ táwọn èèyàn ò sọ̀rọ̀ àwọn ìjọba ọ̀gbẹ́gbẹ́sẹ̀ tó yẹ kí wọ́n gbé wọn ọ̀gbẹ́gbẹ́sẹ̀ tó yanrantí wọn ò tí ì yọ̀ǹda àwọn atiláwí yìí wọn ò tí ì yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé gbogbo wọn ṣe ń bẹ lákàtà àwọn afẹ̀mí ṣòfò this is the 17th day tí wọ́n ti kó àwọn pípù yìí lọ ọjọ́ kẹtàdínlógún tí wọ́n ti àwọn ọmọ kéékèèké tí wọ́n ti kó gbọ́ wọnú igbó lọ màá play fọ́nrán bàbá yẹn fún yín nìsín tẹ́ fà balẹ̀ wá gbẹ́là yí ọ̀rọ̀ lẹ́nu bàbá yẹn tẹ́ bá gbé bàbá yẹn ṣe ń Sojuabenko kódà bó ṣe ń sọ̀rọ̀ làwọn tí ń bẹnu lé yẹn wọ́n fẹ́ pa ọ̀rọ̀ yẹn mọ́ lẹ́nu àmọ́ ó kọ̀ jálẹ̀ ó rí dájú pé òun sọ nǹkan tí ń bẹ nínú òun ó sọ̀rọ̀ o ilẹ̀kùn kódà alàgbà Àlàó Akálà òun gọ́gọ́ ló kọ́ sọ̀rọ̀ tó jẹ́ pé òun represent Ògbómọ̀ṣọ́ South àti Ògbómọ̀ṣọ́ North lọ́gán tóun sọ̀rọ̀ tán ni alàgbà tí mo ń sọ̀rọ̀ ẹ̀ yìí làwọn náà jáde o ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jábọ́ ni wọ́n ń ré bọ̀ọ̀rọ̀ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ wò mi ò fẹ́ dá yín lágara mi ò fẹ́ gbà yín lákòókò ẹ súnmọ́ bí kẹ́ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ àwọn bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ bá ń bó káàkiri tààràtààrà kó lè tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lára ẹ má gbàgbé láti máa bá mi láìkì fídíò yìí ẹ máa láìkì ẹ nǹkan ẹyọ kan tí gbogbo yín jẹ mí nìyẹn mi ò tọrọ owó kankan lọ́wọ́ yín láìkì lásán ni kò ná yín nìkan kan ẹ kàn gbọ́wọ́ lé kẹ́ bá ń tẹ̀ ẹ̀yin tẹ́ bá lè bá mi share ẹ máa share káàkiri kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára torí the more bẹ́ẹ̀ bá ṣe ń like ẹ̀ ni wọ́n ṣe máa recommend fídíò yẹn fún a lot of people tọrọ wa ti máa kan gbogbo tó bá yẹ kó kàn wọ́n lára kó bá yẹ ti máa gbé àwọn ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé ní kíákíá láì fi àkókò ṣòfò ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá tí mo wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ láì dé ìnà pẹ̀lú bàbá ó yá ẹ bá ń gbóhùn sókè. My name is Bamidele Salam, elected by the people of Ede North, Ede South, Egbedore, Jigbo Federal Constituency of Osun State. Mr. Speaker, I want to thank my dear colleague, Honorable Àlàó Akálà, who has brought this very important motion this morning. Abduction of school children, which started as a weapon employed by terrorist organizations around 2013-2014 with the Chibok girls, is painfully, sadly, and unfortunately becoming a trend all over the country. Mr. Speaker, there's a saying that one of the keys that locks a prison is education. When we provide education to our children, we deliver them from the scourge of poverty, of ignorance, of disease, and we take them out of the viable market for the bad guys in the society. Unfortunately, this very important sector, this very important tool
of human liberation is what these terrorists, bandits, kidnappers, whatever name we call them, have begun to attack. And Mr. Speaker, as leaders of this country, I want to think that we need a more sense of urgency in addressing this problem. There is a saying among the Yoruba people that if a lion comes into a village and kills the children of the poor, there may be no noise, there may be no mourning. But the day the lion comes into the village and kills a child of the king, the whole city is turned into a graveyard. Mr. Speaker, for reasons we all know, most of the children of those of us who are in leadership position today Order, please. attend private schools. Some of them outside of the Federal Republic of Nigeria because we can afford it. The children of the poor, the children of the laborers, the children of the teachers, the children of the carriers of wood attend public schools. And we cannot afford to close our eyes to the realities of the dangers that their children and the teachers face today in Nigeria. And I want to suggest, Mr. Speaker, that part of the resolution of this motion should be the need for the federal government of Nigeria to create a special force, a special security architecture specifically designed for the school system. Many countries of the world that face similar problems devised creative means of protecting their schools. There was a time, Mr. Speaker, that the Nigerian the Civil Defense Organization had a school security system. And I'm saying it on good authority that committee, that body that was set up by the Civil Society, by the Nigerian Security and Civil Defense Corps, was never funded for the period of its existence. I think it is high time that we looked at this problem in a very, very urgent manner and provide adequate security for all schools. I disagree with those who say that we cannot protect all schools. If we can protect the thousands of public office holders in Nigeria, we can protect the children of the poor who attend our public schools, protect the teachers. And on these incidents that happen in Oyo State, I say that the government needs to be more proactive, needs to be more reassuring in a manner that will not allow the problem to fester more than what, and provide comfort to the victims of this attack. I sympathize with the government and people of Oyo State. I sympathize with other children in other part of the country that are in captivity at the moment. And I pray that we will have the courage, the determination to do the right thing within the shortest possible time. Thank you so much, Mr. Speaker, for this opportunity. Thank you. We'll just take one more contribution. So, honorable colleagues, we go ahead and put the question. Those in support of this motion say aye. Those against say nay. That is have it. This motion is referred to the Committees on Defense, Interior, Police Affairs, and National Security for further legislative action. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ ìpele ìgbẹ́nu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló tún pakasọ kọ́lọ́ ọba Ẹ̀dùmàrè kó máa ṣaláàbò wa lórílẹ̀‐èdè Nàìjíríà ní báyìí níbi tá a pẹ́kadé tata gbòǹgbòdè lágbára ọlọ́ọ̀ba Ẹ̀dùmàrè ẹ̀ ní bọ́ sọ́wọ́ àwọn afẹ̀míṣòfò ẹ̀ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tọ́ àdúrà mi àníri jù báyìí lọ ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.